Àṣẹ Olúwa ló fìdí sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá wá fún wa wé. Sáà tí a tó lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀, máa jẹ́ ká ṣì wí káyé má ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ. Ilé ayé kún fún dàrúdàpọ̀, Ọlọ́run kó là wá kó tún làjọ wá. Ọmọ kí ó gbẹ̀rù ayé Fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè, Ọlọ́run kó bùyìn kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Al-Wazir Akeugba Gold ọmọ Akeugberu mo tún dé. Adamallahu hayata Sheikh. Àní gbogbo atáfàsókè ìdóborí. Ìdóborí. Wàláyé ọba ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Tọ̀run ẹ̀ bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Àní gbogbo atáfàsókè ìdóborí. Ìdóborí. Ọba ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Wò ẹ́ o. Ọba ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Gbogbo kọ̀ọ̀kan ló ní àádà, lànà àádà tún wala ghayrina àádà. To every tribe belong his own culture. To every community belong their own culture. Kí ni tí mo sọ débẹ̀ nínú ẹ̀ Lárúbáwá síwájú kí Islam mo tó dé, wọ́n ní culture kan tán máa ń lò, a máa ń pè ní al-himaya. Kí ni ń jẹ́ al-himaya? Ó ní is a form of protection. Ètò ààbò kan tí wọ́n ṣe tó jẹ́ wípé odidi ilé kan, odidi ìlú kan, ó lè ṣàdéhùn ààbò fún odidi ìran míì. Ìtumọ̀ ẹ̀ ni wípé tribe báyìí ń bẹ lọ́ndà tribe òun ìran tó bá lágbára ni wọ́n máa ń ṣàdéhùn. Àwọn èèyàn máa ń lọ sábà àwọn ìran tó bá lágbára nítorí ọjọ́ tí ó le ní wọ́n fi máa ń lọ sábà wọn. Ó náà ń pè ní al-himaya. Irú al-himaya yẹn ni wọ́n lò fún ànábì wa Muhammad Sallallahu alayhi wa lọ́jọ́ tí sallam. wọ́n lè ní Taif. Ànábì wọ Taif lọ jíṣẹ́ Ọlọ́run. Wọ́n lé ànábì nílẹ̀ Mẹ́kà, wọ́n lé tèfètèfè. Àwọn tí wọ́n jọ bí wọn, àwọn ni wọ́n fara ní. Ànábì wa já sájáde, ó ti lu Taif. Àmọ́ kànábì ò tó dé Taifa, àwọn ọ̀tá ti dọ́dọ̀ olóore rẹ̀ sí. Wọ́n gba ànábì láàyè ní Taifa, wọ́n lè jáde padà. Wọ́n wá lé ànábì jáde lásán o. Wọ́n lé wọn tó di ajá sí. Ajá sátẹ̀lé ànábì. Àwọn gangan bẹ̀rẹ̀ sí ní da òkòbó. Ìgbà tí ẹ rí pé eré táwọn ń sá, ẹsẹ̀ ànábì múlẹ̀ ju tàwọn lọ. Àwọn ò lè rí ànábì mú, wọ́n wá di ajá sí. Ajá wa bẹ̀rẹ̀ sí ní lé ànábì. Ànábì wa sáré jẹ́nà. Sallallahu alayhi wa sallam. Ànábì wa dé ẹnu lóró Táífà. Ibi tó yẹ kí ànábì ó ti ṣépè. Bí ẹ̀yin àfáàyè òde òní apá kan yín bẹ́ẹ̀ ṣe ya oní kankan bí ìwèrè. Ànábì ò ṣépè o. Ànábì wa tún ṣàdúrà fúnlẹ̀ Táífà. Lásìkò tó lágbára láti ṣépè pé kí wíyàn ó parí. Ànábì ọ̀wá rí bòmí tí ó tún sá lọ. Ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì, ẹ máa bá mi share lógúnlógún, ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ tẹ like, ẹ tẹ love, ẹ dákun ẹ má jẹ́ ká flag lẹ́jọ́ yìí.
ẹ máa bá mi tẹ like and love, ẹ wá bá mi follow page wa yìí Al-Wazir Akeugba Gold, ẹ bá wa follow ẹ. Bákan náà ni Al-Wazir Akeugba Gold Golden Wisdom, ẹ bá wa follow òun náà. Ọlọ́run bá wa follow ẹ̀yin náà lórí dáadáa. Àmín. Ànábì jáde nílẹ̀ Tákífà, wọ́n fi òkò sí ànábì jáde, wọ́n tún di ajá sí ajá lé ànábì jànàjànà. Ó wá kú bí ànábì óre. Ànábì ò níbò míì tó lè rè mọ́, ìlú Mọ́kà náà ni ó tó padà sí. Ibi àwọn ọ̀tá ẹ̀ ti dúró dè náà, ibi wọ́n ti lé jáde náà, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbà mí. Tẹ́ka ò ní rí ọ̀nà míì jọ̀dọ̀ ọ̀tá rẹ̀ lọ. Ọmọ ànábì wá fọgbọ́n ṣe, òun ló fẹ́ padà sí ìlú Mẹ́kà yìí. Òun ní di security. Òun ní di ta ni ó fi òun lọ́kàn balẹ̀ pé fọkàn balẹ̀ máa bọ̀ nínú àwọn alágbára ìlú Mọ́kà, nínú wọn ni Mọ́kà ìmú wà. Ọ̀kan náà àwọn alágbára ìlú Mọ́kà ni wọ́n àbí bá bá ẹnìkan dáa kó fèsì ẹ̀. Kò gba Ìsìláàmù, kì í ṣe Mùsùlùmí. Àmọ́ àdéhùn ìmọ̀ẹ́yà ìmọ̀ ń bẹ láàrin àwọn Lárúbáwá. Wọ́n bá àmọ́mọ́ra wọn rí, wọ́n bá àmọ́jọ ṣẹ̀sìn. Tó bá gbé àdéhùn tálágbára tó bá gbé àdéhùn pé mọ́ wọlé bọ̀ kò sí problem. Anybody tó bá tákù ẹni tó wọlé yẹn alágbára yẹn ni ó fèsì ẹ̀. Odogun family to family nu. Al-Mutahim ó wá ní àwọn ọmọ ogun tó pọ̀. Ó là nẹ́bí wa ránṣẹ́ lọ́ba pé kó fún òun ní ìmáyà. Ó wá ṣàdéhùn ìmáyà fún ànábì. Ó kù díẹ̀ tí ó wọ Mẹ́kà. Ànábì ránṣẹ́ sí pé mo ti dé tòsí. Ó wá kó àwọn ọmọ ogun ẹ̀ ó ní ká lọ escort ànábì wọlé. Láwọn ọmọ ogun tán wà fún ní arm. Ó wá ní ká máa wà. Ó wá announce. Òun gbé security lórí ànábì fún odidi ọdún kan. Anybody tó bá fọwọ́ kàn ó ń tọ̀ mọ́ yóò fẹ́ jẹ̀wẹ̀. Ìmáyà wọn ìgbowó lórí ẹ̀. Wọ́n kàn máa fi ń bùkà ní pé alágbára nínú ìlú láàrin àwọn Lárúbáwá ń gbà náà. Ẹni tí kì í ṣe Mùsùlùmí ó fún ànábì ní ìmáyà. Ó fún ìmáyà. Tàwa ni wọ tó nítorí báwa ń sọ pé ẹ má bara yín jà, ẹ fi Mùsùlùmí lẹ̀ kó ṣe tiẹ̀, ẹ jẹ́ Kírísítẹ́nì ó ṣe tiẹ̀, ẹ jẹ́ kí traditionalist ó ṣe tiẹ̀. Ṣé torí ẹ̀ náà lè ranjú kí bí ojú nàkì? Lẹ́wọ̀ hóíhóí bí ojú nàkì torí parí ẹ má para yín. Ṣé bí àní ẹ má para yín ẹbí náà lẹ ti bẹ̀rẹ̀ tẹ́ fẹ́ máa pa ilẹ̀ yìí? Mùnáfíkì àdọ́lùmí túlétúlé. Ó ti mú mi ló tún wọ̀ ohun tó tún yín mú. Kàkà kó fọwọ́, kàkà kó fọsẹ̀, kó tú bá gbàgbà rèdèrèdè ló ń bá. Ṣọgbọ́n mùnáfíkì àdọ́lùmí túlétúlé. Bó ṣe ń wò ní ló tún wọ̀ ohun ló tún yín mú. Kàkà kó fọwọ́, kàkà kó fọsẹ̀, kó tú bá jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Ọlọ́run sọ fún wa ní Quran chapter 5 verse 6 Suratu Tawbah. Ọlọ́ni wà ní ahadi minal mushrikina istijaraka. Wà ní ahadun minal mushrikina istajaraka fajirhu hatta yasma kalamallahi summa ablighu ma'manahu. Dhalika bi annahum la ya'lamun. Ọlọ́ni wà ní ahadin. Wà ní ahadun. Àwọn tí wọ́n kì í ṣe Mùsùlùmí ti rìnrìn ànábì lọ́wọ́ rí, wọ́n fún wọn ní protection, ó sì fi wọlé. Tí wọ́n náà bá wà á lẹ́nu tí kì í ṣe Mùsùlùmí. Ó jẹ́ ẹlẹ́bọ ni, ó jẹ́ Kírísítẹ́nì ni, ó jẹ́ Júù ni. Tó bá ní ìrìn ànábì náà fún mi protection. Ọlọ́ni tó bá rí ìyàn tó bá wá bẹ́ẹ̀. Minal mushrikina istajaraka Nínú àwọn ọ̀sẹ̀ bọ́. Tó fajirhu. wá bá ẹgbẹ́ kó fọ́ọ̀mù ní protection. Ànábì má wò pé nítorí pé ẹ̀jọ̀ ṣẹ̀sìn kan náà. Fàájìrì fún ní protection. Hatta yasma kalamallahi. Àwọn àgbà tí kì í bá ṣe pé ó ń bẹ̀ yín Mùsùlùmí jagun ẹjọ́ wà lójú ogun. Ọ̀tá ń lè bọ̀. Wọ́n fẹ́ pa á. Kò wá rí bí sásíjọ̀dọ̀ wọ́tọ̀ jẹ́ ànábì lọ. Àmọ́ mùṣírìkù ni, ọ̀sẹ̀bọ ni. Ọlọ́run ní rí ànábì kọ́fà rẹ̀ protect ẹ̀. Irú ẹ̀ ni bàbá tó ṣe ní ilẹ̀ Haúsá tó gba Kírísítẹ́nì 300 tó gbà wọ́n sílẹ̀. Tí àwọn bá dì tí ń lé wọn bọ̀, àmọ́ wọ́n respect bàbá yẹn.
wọ́n wá kó wọnú mọ́sálásí ẹ̀ wọ́n wá láwọn Christian làwọn wá ó ní gbogbo ẹni tí ń bẹ bí mùsùlùmí ni wọ́n ń sin náà ni o olùsìn náà ni gbogbo ẹni tí ń bẹ bí òun ò rámọ́tẹ́ ẹlẹ́wà yẹn ó dẹ̀ protect wọn níjọba fi fún bàbá yẹn ní national award ẹni tó jẹ́ ẹlẹ́sìn Christianity bàbá yẹn protect yẹ ó ṣe déédéé ntáyà Quran ní Quran chapter 5 verse 6 tí ẹni tí kì í ṣe mùsùlùmí tó bá wá ìrànlọ́wọ́ security dọ́dọ̀ rẹ òwúrọ̀ ànábì fún ní protection. Ànábì that will be another golden opportunity fún ya ànábì láti jẹ́ kó gbọ́rọ̀ Ọlọ́run yé jẹ́ kó gbọ́rọ̀ Ọlọ́run láàrin ìgbà tó fún ní protection yóò máa fi ti kọ́ àyà Quran yóò máa fojú rí bẹ́ẹ̀ ṣe sin lọ́hùn ó ṣeé ṣe kí ìmánì ò kó sínú ọkàn ẹ̀ kó náà ti mùsùlùmí kó tó kó lábẹ́ protection. Kódà bọ́bá lòun ò ṣe Islam ẹ fún dé àyè ibi tọ́kàn rẹ̀ ó ti balẹ̀ ẹ má jẹ́ kẹ́ protection tẹ́ fún ti parí kẹ́ wá withdraw ẹ tó protect ẹ débi tí ọkàn rẹ̀ ó ti balẹ̀. Zalika bi annahum qawmun la ya'lamun. Ọlọ́ni àwọn tí ẹ bá protect bẹ́ẹ̀ tó bá lóun ò gbà ìyẹn ò ní kẹ́ expose ẹ̀ fọ́tàmú ẹ gbà yí pé qawmun la ya'lamun. Zalika bi annahum qawmun la ya'lamun. Ó gbọ́rọ̀ Ọlọ́run Zalika bi annahum qawmun la ya'lamun. Àbálọ àbábọ̀ ó tún wá lóun ọ̀gbà Ọlọ́run gbọ́ ẹ má fara ní ẹ̀fílẹ̀ ẹ̀jẹ̀ ọmọ bá tiẹ̀ lọ aláìmọ̀kan ni kò yé ni is an ignorant aláìmọ̀kan ni ẹ fi sílẹ̀ ẹ̀jẹ̀ kó má bá tiẹ̀ lọ ẹ wo bí Kùránì ṣe gbé ẹ wo bẹ́yìn ṣe gbé ṣé Kùránì tẹ́mi ń ka yín ní àpẹẹrẹ yẹn ń ka yín Kùránì ojú ogun lẹ́yìn ń kà nígbà tá a bára wa jà Kùránì ìgbà rọrùn lèmi ń kà lásìkò rọrùn ní tí ó dàbí ẹni pọ́tọ̀ọ̀tọ̀ ní kàǹkà ọ̀tọ̀ láyà ojú ogun ọ̀tọ̀ láyà àgbà ọkàn balẹ̀ mo ti sọ láì mọye ìgbà olórí orílẹ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ táwọn bandits tí wọ́n ń dà lórí kí president wa fẹ́ sọ̀rọ̀ kó wá ní ẹgẹ́ bí nǹkan tí Agbódegbà àwọn bandits tó wí o ọ̀rẹ́ wa Gúnmi àbíkí náà ń pè é ẹgẹ́ bí nǹkan tó sọ ẹ dákun ẹ bá dé àwọn bandits ẹsẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o never etí ó sọ ni pé destroy every one of them ẹ kó wọn kó lẹ̀ bolórí ṣe é wínú ni ló mú àyà Kùránì tó fi sọ̀rọ̀ ogun lásìkò ogun ó sọ̀rọ̀ fọkànbalẹ̀ lásìkò kànbalẹ̀ ẹ wá dákun ẹ̀yin tẹ́ gbé bàbá Agbódegbà tẹ́ gbé wájú Ìbàdàn ẹ̀yin náà lábí léèrè o are we safe ṣe é ṣúọ̀ pé ká fọkànbalẹ̀ ká lọ sùn ká fọwọ́ sí pílò ẹni ó jí panla kọ̀ parọ́ o ẹni ó fapáya ẹni abápa lọ́wọ́ ẹ̀ òun ló fapáya o ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ yìí ẹ̀rí ti dé evidence tí ò rújú kí ló jọ payé pọ̀ ibo lẹ ti jọ rìn bẹ́ẹ̀ni ọba jẹ́ni tí wọ́n ti jọ ní connection tipẹ́tipẹ́ o kò easy láti gbẹ̀yàn láti north wá south west láì jẹ́ pé connection kan ti wà láàrin wọn. àti pé irú èèyàn bí ìgbìnrin bọ́mọ líle bá délùú kan ọ̀dọ̀ àwọn ọmọ líle ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí bẹ́ẹ̀ ni eré bá wọ̀lú kan ọ̀dọ̀ àwọn ẹni eré ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí. ṣé káfọkànbalẹ̀ are you assuring us of our safety? Kí ló fà tí mo fi wí bẹ́ẹ̀ Al-Qur'ani kan sọ wípé ẹni tí wọ́n bá ṣàbòsí fún Ọlọ́run ò deny rẹ̀ láriwo sáà safe ṣé gbogbo ilẹ̀ Yorùbá safe kí ló jẹ́ àwí bẹ́ẹ̀ ẹ lọ wò tán ilẹ̀ Yorùbá àbá wà ní Yorùbá country lọ́wọ́lọ́wọ́ báyìí ní àbá tí wà Nàìjíríà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹ̀sìn bojú tí wọ́n fi da Old Ọ̀yọ́ empire rú kárí wọn yọjú láti da Old Ọ̀yọ́ empire rú báyìí àbá wà ní Yorùbá country tẹ̀sẹ̀sẹ̀ ń jà fún sìn àwọn country tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n maintain empire wọn wọ́n ń dórúkọ rẹ̀ dè ní lára rẹ̀ ní Mali empire ó ti lọ Mali country lọ́wọ́ lẹ́nu àtàwọn country bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà yẹn dàrú ẹ̀sìn yẹn fi bójú o wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ ní Old Ọ̀yọ́ empire wọ́n tẹ̀ wọ́ bẹ́ẹ̀ wọ́n da Old Ọ̀yọ́ empire wọ́n fọ́nra Yorùbá ká forever
lẹ́nu wa ò fi kò dé ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ̀sìn bojú wọ́n wọlé lèmi fi máa ń sọ wípé ẹni tí ó bá sọ pé òun ó sí ẹ̀sìn you must try to know the certain part of political religion politics. There's a difference within religion and politics of religion. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti òṣèlú ẹ̀sìn òṣèlú àti kówó sápò ń bẹ. Àwọn tí wọ́n ṣe bandit ṣe torí Ọlọ́run ni wọ́n fi ń ṣe ni. Wọ́n ṣe torí Ọlọ́run torí kó kálukó lè kó dọ́là pamọ́ ni. Kò sẹ́ni tí nípa wọn ṣe tí ṣe lọ forever. Wọ́n ṣe fúngbà díẹ̀ wọ́n á fi amass wealth wọ́n á kówó jọ àwọn náà dẹ̀ lọ establish síbòmí. Ṣe káwù tí a ló kú ta lọ sọ fún ṣe ẹ̀rọ kù rẹ̀ tẹ́ fi gbà kó ti kù. Ó possible kó jẹ́ pé táìmù tiẹ̀ ti expire. Wọ́n lè change ẹ̀kọ́ bá tiẹ̀ lọ bòmí kó tó máa lọ báyìí. Nígbà tẹ́lẹ̀ kó dẹ̀ ní tó yẹn fingerprint ẹ̀ lọ́wọ́. Ó possible kó jẹ́ pé orúkọ tí wọ́n mọ̀ yẹn kọ́ lórúkọ ẹ̀. Irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ bọ̀ yìí. Àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn. Wọ́n ń tàbọn. Wọ́n tún wọlé Ìbàdàn. Àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn. Wọ́n ń yàbọn. Àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn. Wọ́n ń tàbọn. Àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń yìnbọn. Wọ́n ń yìnbọn. Àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bá. Láyé wá ìjọ ọba ẹ̀dá. Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn. Kárí mú mi ká lè rojú sádìní Olúwa. Àmín o, ká lè rojú sádìní Olúwa mi. Ká lè rojú sádìní Olúwa mi o. Ká lè rojú sádìní Olúwa mi. Ká lè rojú sádìní Olúwa mi. Ẹ bá mi share 20 times. Ọlọ́run ó ṣí àwòrán kan yìí. Àmín. Ẹ like, ẹ bá mi comment, ẹ wá bá mi follow page yìí. Ọlọ́run ó follow yín lórí òun. Àmín. Ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo àgbáyé. Ilẹ̀ Yorùbá nìkan ni mo mọ̀ tó gbàgbọ́ yìí pé tí ìran òun bá lè parẹ́ kó parẹ́. Tí ìlú òun bá lè parẹ́ kó parẹ́. Ẹ̀sìn tó ń gbèrú ni ò gbọdọ̀ parẹ́. Ànábì gbọ́n jù nílò ànábì òṣèlú ẹ̀. Bánábì òṣèlú ní àwọn olùfàtí nígbà tí ànábì wọ̀ ní Mákà tí wọ́n lọ confront ẹ̀ ní pé ìrẹ́ ànábì ntí Sáàdù ṣé ìwọ ló gbé Sáàdù àtàwọn ọmọ ogun dìde ká wá pa ìran rẹ rẹ́. Ẹ bá mi tẹ like and love wọ́n ní ṣé ìwọ ló gbé Sáàdù dìde kó wá pa ìran rẹ rẹ́ kó wá da ẹ̀jẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ sílẹ̀. Ẹni tó lọ líìdì wọn pàdé ànábì ìjọ náà kò béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìlú ẹ̀ ló béèrè ọ̀rọ̀ ọ̀ràn ẹ̀ ló béèrè ṣé ìwọ ló ní nítorí ẹ̀sìn rẹ ló ní ká wá pàlú rẹ rẹ́. Ìwọ ló ní kí Sáàdù ọmọ sọ pé yawma mali'ama ọjọ́ òní ọjọ́ tẹ́jẹ̀ àwọn ọ̀tá rẹ̀ ọmọ sàngẹ̀ ńlá tá a lọ tá rẹ̀ ìbá wa tá a jọjọ́ ọmọ ìlú ẹ̀ ni ìbá wa tá a jẹ́ràn rẹ̀ ni sábà lọ fẹ́ parun ànábi ní kábíyàbá Sáàdù irọ́ ni Sáàdù pa mi òbí bẹ́ẹ̀ yawma marhama ọjọ́ òní ọjọ́ tí màá ṣàánú gbogbo ẹ̀yin náà mi. Sallallahu alayhi wa sallam. Man dakhala dara Abi Sufyan fahuwa aminun. Ọ̀tá mi tó le jù lónìí Abu Sufyan ni àmọ́ kan náà àwọn olórí ìlú mi ni. Ọ̀tá mi tó bá sá wọlé ẹ̀ lọ mi ò tó bẹ́ẹ̀ kí n fọwọ́ kàn án. Kèfèrí Abu Sufyan ń gbà náà kí ló dé tá nẹ́bí ọ̀nà ọmọgàjì ìlú ẹ̀ kí ló dé tó ọ̀nà ọba ìlú ẹ̀ kí ló dé tá nẹ́bí ọ̀nà ìlú ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kí ni ìsẹ̀yìn tẹ̀ ń ṣe bí wèrè tẹ̀ wá bìlífù pé bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹ́sì Ọlọ́run sá mọ́ bàjẹ́ ẹ ṣí èrè ni ẹ fẹ́ mẹ́sìn jàǹdàbí lọ ni. Sallallahu alayhi wa sallam. Bí Saudi bá sẹ̀sìn bẹ́ẹ̀ ṣe wí ní Saudi Arabia ò ní bẹ́ẹ̀ dì ní. Gbogbo àwọn neighboring countries tí Saudi Arabia bá jagun tí ẹ̀ tẹ́ lárúbáwá tí ẹ sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ jáde ni ọ̀rọ̀ ẹ má ba ìlú mi jẹ́ ni Saudi gbé jáde ó gbé jáde ó finish wọn nígbà orí pápá wọn fẹ́ ká Ìránù ó gbé Amẹ́ríkà mọ́ra máa bá ọ̀rọ̀ ojúmọ́ Ìránù kọ́ má bàbí lásìkò sí ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀fà ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú ni ó gbóni wá tọ́ ni mí náà lè yí mọ́ Allah ó di ẹni tí ó fẹ́ràn ìlú ẹ̀ Allah ó di ẹni tí ó fẹ́ràn rẹ̀ ẹni tí ó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá dá ogun lẹ̀ nínú ìbá bàjẹ́ ṣe é lérò pé Saudi Arabia ó gbà yín láàyè níbo ṣe é lérò pé àwọn north wọ́n gbà pé mùsùlùmí gidi ní ni mélòó yín ló lè kírun fún wọn tí wọ́n tó lẹ́yìn ẹ̀ mélòó yín ni wọ́n gbà pé lè kó àwọn ní kéwù mélòó yín ni wọ́n gbà pé ní ìmánì mélòó yín ni wọ́n gbà pé mùsùlùmí gidi ni ẹni wá dúró lórí pé bí ìran yín bá lè bàjẹ́ ó bàjẹ́ ẹ wá ń gbé àwọn agbódegbà ẹ ń gbé wọn wọlé ẹ wá ní àwọn pariwo nílẹ̀ Yorùbá tí wọ́n ti pariwo láì mọ iye ìgbà pé ẹ lọ gbogbo gbòòrò ilẹ̀ Yorùbá
gbogbo ẹni tí ń ṣe ọ̀kadà nígboro wọ́n yìí ṣe Yorùbá 90% wọn north ni ẹ ti wá àwọn north sì máa trust ara wọn tí wọ́n bá fẹ́ lo accord gbogbo àdúgbò ni wọ́n mọ̀ gbogbo lẹ́yìn ńláńlá ni wọ́n mọ̀ gbọ́n kálukú wọlé wọ́n mọ̀ gbọ́n kálukú jáde kódà estate tí wọ́n ní access sí wọ́n mọ̀ yẹni tí ń gbé ní estate àwọn tí wọ́n kọ̀ kadà tẹ̀lé yẹn wọ́n ìwà ṣe Yorùbá nọ́tàná ni wọ́n nítorí ogun bá wá dé bẹ́ẹ̀ bá lè sápò nígboro bẹ́ẹ̀ bá dẹ́yìn ẹ bá wọn Fúlàní tí wọ́n ti ta kínní ní màálù wọn bẹ́ẹ̀ ìbò lókùn tí wọ́n Yorùbá ọgbà ìgboro tẹ́ẹ̀tún lẹ́ control ni àwọn Ìgbò ti ra gbogbo ìgboro tán ìbẹ̀rẹ̀ yín ti wá wà mọ́rí pé no báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹsì Ọlọ́run máa bàjẹ́ ọ́sẹ̀sì Ọlọ́run ní space ni tí wọ́n sọ fún ẹ pé wọ́n ń yòrò yìí sí láti kí space ni àbírú àwọn aláìní làákà ìwò ni ẹ̀ẹ́dẹ̀ sí gbogbo ẹ̀ nítorí nǹkan kan ju torí owó lọ wallahi law kana lil kalibi malun ma najasati lálẹ́ gẹ̀bú bí kẹ́líbí dìní jìlálà lálẹ́ gẹ̀bú bí kẹ́líbí dìní jìlálà. bẹ́ẹ̀ bá rí dọ́là lára ajá. lẹ́gbẹ̀ẹ́ ní kẹ́líbí malun ma najasati. bẹ́ẹ̀ bá rí dọ́là lára ẹlẹ́dẹ̀ bó ṣe ya ẹran abìwọ̀ tó yẹn ìsìnlẹ̀ máa pè ní ẹlẹ́dẹ̀ àdínì sẹ́kù gbogbo àwọn tí wọ́n da yẹ́rúlẹ̀ bá rìn lẹ́ ń pè wọ́n lé yẹn rí àwọn tí wọ́n kírun mọ́sálásí ẹ̀ kàfàrà wọn ẹ̀ sọ wọ́n ti kèfèrí àwọn tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n jẹ́ ọjọ́ ọmọ ìlú yẹn tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity ẹ̀ láwọn gangan lẹ́fẹ̀ẹ́ rí àwọn oní traditionalist ẹ̀ ń lọ bá àwọn míì ṣe láwọn tó jẹ́ pé ní ogun bá dé wọ́n identify yẹn bẹ́ẹ̀ kì í sábà wọn èmi orúkọ wọlé ẹ̀ fún mi tán ìrun kí ló tún lára mi gbogbo dọ́tẹ̀ tí ń títẹ̀ mọ́ mi ò bá lẹ̀ mú lọ òkè alhamdulilayi kì í sọgbọ́n mi tá a bá tètè pariwo bá ìran Yorùbá ogun ti dé bòde wọ́n ti gbàlejò ọ̀ràn àti gbàlejò ọ̀ràn lẹ̀ Yorùbá ẹ tètè àwọn tí wọ́n gbé àlejò yìí wá ẹ tètè mú wọn ẹ máàkì orúkọ wọn jáàm tó bá di pé wọ́n kidnap èèyàn nígboro ẹ tètè mọ̀ wọn ẹ̀sìn tí wọ́n gbé dání ó yàtọ̀ sí Islam tiwa ọ̀tọ̀ ní Islam tiwọn ọ̀tọ̀ ní Islam tiwa babaláwo náà ṣe ìwọ lọ dáná ni Ọlọ́run yà kà tó bá ní ọ máa dúró àwọn atẹ́ ń pè ní kèfèrí ní ṣé gbogbo wa iná lọ́nà wọn wà ní ẹ máa lọ. lẹ́gbẹ̀ẹ́ ní kẹ́líbí malun jẹ́ ọba aláforíjì sí. máa nàjà àti ẹ dákẹ́ kí ni túmọ̀ àforíjì Ọlọ́run tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ní ṣe rí yìí lọ́lọ́run bá lọ orí ni kò ní sẹ́kù ẹyọ ẹnìkan láyé. لو يؤكد الله الناس بظلمهم ما ترك عليها من دابة Ọlọ́run ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe burú tó lè wọn Ọlọ́run burú ni kò ní sẹ́kọ̀ọ́ yọ ẹnìkan láyé torí kò sí èèyàn yẹ yọ kan láyé. Ta ni yín bolẹ̀ ti gbẹ̀sẹ̀ wá ta lọ́kọ yín lẹ́sìn kí ni ó jà tètè pariwo àwa kan bẹ́ẹ̀ tẹ́ ẹ ti máàkì ló jẹ́ kí n máa bí yín léèrè yàtọ̀ fún ti gbogbo ọ̀ràn Yorùbá tẹ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn ṣé àwa tá à ń ṣe wá sí i ẹjẹ àjọ máa gbé lálàáfíà sáṣẹ́ẹ̀fù bàbá ń bára wá jà bíi kákúkọ o lọ́dọ̀ tí yín kọ́ o kò sábúrú tẹ̀ tí rò wò mí tán wà láyọ̀ lọ nílà mi lè ka ya burú mo fẹ́ gbà nǹkan dáadáa kan lọ́dọ̀ ẹ̀rù Ọlọ́run kan l'Àbújá ẹ̀rù Ọlọ́run yẹn àwọn kan bá mi níbẹ̀ mo kó bẹ̀ tán lẹ́nu yẹn á sọ fún mi pé àbẹ̀tí nǹkan Islam ní kínní àwọn èèyàn yín dẹ̀ lẹ́yìn ṣe mùsùlùmí wọ́n lè ṣe mùsùlùmí wọ́n á ní kó bi àwọn Yorùbá ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ mùsùlùmí kó bi àwọn míì léèrè tí wọ́n ṣe wú àwọn yẹn. ó ní wọ́n bá yín jẹ́ gan o kódà wọ́n ti gba kínní yẹn fún ẹlòmíì àmọ́ wọ́n fún yín ní tọ́ dáa ju ti ẹ̀ gbà. kí ló dé àwa tí a dá ń ṣe wá sí ẹjẹ́ àjọ gbé lálàáfíà sáà safe lọ́wọ́ yín sí àwọn ọmọ wa safe síran wa safe lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ gbé wọ̀ ní o kí ló jẹ́ wí bẹ́ẹ̀ àwọn tẹ́ lọ jọ́yìn pẹ̀lú wọn ìgbàgbọ́ wọn ni pé anybody tí ò bá ṣe àkídà irú methodology báwọn ṣe ń worship ideology táwọn gbé wá anybody tí ò bá ṣe àrẹ wọn ní kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣé gbogbo àwọn tí wọ́n ti kú kí ànábì ò tó dé ayé tí ń bẹ over 5 billion tànábì tó dé gbogbo àsìkò fítírà tí ọ̀sán nàbì láyé ṣé gbogbo wọn yẹn náà inú náà ni gbogbo wọn lọ lásìkò fítírà tí wọn rà nàbì kankan jíṣẹ́ fún wọn
kí ni ìtumọ̀ aláàánú tọ́lọ́run jẹ́ ntí ó wà jẹ́ ká pariwo bẹ́ẹ̀ president ti wà o la fi gbọ́dọ̀ fi ẹ̀mí wa kọ́ yín lọ́rùn ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn tá a fẹ́ gbà ilẹ̀ lè blọọkù pé a má rí gbà níwọ̀n àgbà tọ́lọ́run bá ti mọ̀ pé nǹkan yẹn wúlò fún wa ní ayé ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn lè blọọkù bó lẹ́sẹ̀ ní blọọkù ẹ̀mí wa bó lẹ́mí wa ò sí ní bọ́ gbogbo àwa táwọn wà láàfíà bó lẹ́mí wa ò sí ní bọ́ àwọn èèyàn yìí smart débi pé wọ́n wọlé sí àwọn traditionalist lára traditionalist ó sì dọ̀tá yín lójú ẹsẹ̀ tọwọ́tọwọ́ tọ̀gùntọ̀gùn tí gbogbo ẹ̀ wọ́n bá wọlé sẹ́lẹ̀sìn christianity mi lára yóò gbàgbé gbogbo tẹ̀ tíjọ́ sí ní dáadáa tí wọ́n bá wá ní kí ló dé tí ń bà lẹ́rù tó fi sọ wípé sẹ́mi àwọn dé sẹ́mi tèmi dé ẹ̀mí bàbá Mùdírù ńkọ́ sóde lọ́wọ́ yín ọ̀gá wa nu gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ sẹ́mi wá dé lọ́wọ́ yín tẹ́ bá ní kí ló dé tí ń ṣe bẹ́ẹ̀ ní May 2025 tá a wà bẹ́ẹ̀ ní Katsina àfáà kan bẹ́ẹ̀ tí ń pè ní Mustapha Aliyu Onguwa lóko rẹ̀ irú wáàsí táwa ń ṣe yìí lòun náà ń ṣe ó ń ṣe wáàsí ẹ má bá kírísítẹ́nì jà ẹ má bẹ lẹ́bọ̀jà wáàsí tóun náà ń ṣe nù ẹ tẹ̀lé tí Kùránì yín wí wáàsí tí ń Onguwa ń ṣe nù wọ́n kidnap ẹ lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ṣe fídíò bí wọ́n ṣe dúnbú ẹ wọ́n dúnbú ẹ bí ẹran ni wọ́n tún wá dúnbú ẹ àti pàkọ́ ni ẹ ti dúnbú ẹ àwọn èèyàn yìí ni ẹni ẹgbẹ́ wá bàdàn àwọn èèyàn tí protect ni àwọn ni wọ́n dúnbú Onguwa ní Katsina ní mẹ́ta mẹ́bẹ̀ yìí náà ni ẹ wá ní àfọkànbalẹ̀ bó o la ṣe fẹ́ fọkànbalẹ̀ ẹ jẹ́ tó mú mi wá wọ́n tún pè kan ní Imam Maru ní Zamfara wọ́n fìbọn fọ́ orí ẹ̀ níbi ọjáde mọ́sálásí ẹnu ọ̀nà mọ́sálásí ní wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sí nítorí pé ń ṣe wá sí ẹ má ṣe bandit ẹ má ṣe Boko Haram kò bófin ọlọ́mù ntànẹ́bí mi kọ́ lélẹ́yìí ẹ má dojúlé kírísítẹ́nì ẹ má dojúlé traditionalist wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sẹ́nu ọ̀nà mọ́sálásí ni ẹ lọ ka rẹ́kọ̀dù. Number 3 ní Yobe wọ́n pè kan ní Goni Aizau wọ́n tún bò náà àfáàní ìmáàmù ni wá sí ẹjẹ́ agbé lálàáfíà lòun náà ṣe. Number 4 ní 2021 ìmáàmù kan ní Niger State ìbọn ni wọ́n fi já ìfún ẹ̀ wọ́n bá níbi títí ń ṣàdúrà lọ́wọ́ wọ́n sì fìbọn já ìfún ẹ̀. Ní 2024 ní Zamfara ìmáàmù kan wọ́n pa bí ìgbà tí wọ́n ń pa ẹran ni wọ́n tún pè ìmáàmù kan ní ìmáàmù Abu Anas wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pa nílẹ̀ Haúsá àwọn èèyàn yìí wá ní èèyàn tì í ẹ wá lẹ́rù ọmọ bà wá nítawọn náà sì fi bẹ̀rẹ̀ ní kán máa lébẹ̀lì gbogbo ẹni tí ò bá wọn ṣe pé kèfèrí lélẹ́yìí nìkan kírun ni kèfèrí lélẹ́yìí ẹ má kírun lẹ́yìn ẹ̀ eléyìí ọmọ kéwù kọ́mọ kankan nu kéwù eléyìí ò tiẹ̀ gbẹ́sìn yé eléyìí ọmọ tàwíìdì ní tí wọ́n fi kó wọn lọ́bẹ̀ jẹ́ ní Haúsá nìyẹn wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ tó dà bá mẹ́tò ní àwọn ìwọ̀n yìí correct àwa nílẹ̀ Yorùbá correct bó lẹ́sẹ̀ nílé wa kó lẹ̀ Yorùbá à níbo mi ta lọ ibi tá wà náà ni bó lẹ́sẹ̀ ní ránṣẹ́ òjíṣẹ́ ìkú sí wa àfi ẹ̀mí wa lé Ọlọ́run lọ́wọ́ ìṣọ́ wa fi lé Ọlọ́run lọ́wọ́ àwa fi lé ìjọba lọ́wọ́ gbogbo ilé ìtàgbé yìí níjọba gbọ́ ẹ̀yin ẹ̀yẹ máàkì orúkọ gbogbo wọn dáhùn gbogbo ẹni tó lọ síbi tí wọ́n jẹ́ agbódegbẹ̀yà wá nìbàdàn ẹ máàkì orúkọ wọn dáhùn wọ́n láàyè mi wà ní wọ́n lé tí wọ́n bá nírọ̀ lápá gbogbo eléyìí tí wọ́n kà yìí sẹ́rọ̀ ni làwùkánà lílé kálíbì máa lónìí. máa nàjà sàtì lálẹ́ kẹ́bù bí kẹ́líbì dìní jìlálà lálẹ́ kẹ́bù bí kẹ́líbì dìní jìlálà. ẹni tẹ́ gbé wọ̀lú yìí yé àrọ́ tátàrọ máa di wà mí ìtújàmúrì wàyú sí kú. ayẹ̀kú náà dìrọ̀ mọ́. àrọ́ wàyú sí kú ayẹ̀kú náà dìrọ̀ mọ́. tó fi àwùkálà Yakuru wàkúdà dúdàtún àmú. fàyín náírà bílí wúdà ní ìtúsíkà. fàyín náírà àwọlúwàlì kàlámù. fàkúlìtù mi náà ta júbì láì tà sí ìrìn. àìkọ́dù ní umayyatu àmúníyàmù. àìkọ́dù ní umayyatu àmúníyàmù. àfa
ni mo rí pírọ́blẹ̀mù tí ń bọ̀. àrọ́ àkáàkiri náà yára fún dáadáa rọmẹ́ni màmí ìdòjàmùrẹ́. wàjà ìlú náà yára fún náà fitna iná àdìbàrà. àwọn onílàákàyè tí pírọ́blẹ̀mù bá ń bọ̀ wọ́n dá mọ̀ pé pírọ́blẹ̀mù ní ń bọ̀ àmọ́ àwọn òmùgọ̀ èèyàn àdánwò ti wọlé yóò ti jáde ká tó mọ̀ pé fìtínà ló wọlé. àfààní mo rí iná tó fi eérú bojú. dáadáa rọmẹ́ni wàmí ìdòjàmùrẹ́. ìkúná bẹ̀rẹ̀ nísàlẹ̀ pẹtiróòlù wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìsáná bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń sún mọ́ra wọn ẹ wá ṣe tẹ́ ní nǹkan òde. ìjà alámú yóò dé fi ha ó kà láà o. àwọn onímọ̀ aká ẹ̀yìn wọ́n mú dájú sàtún wà á mú. ó bẹ̀rẹ̀ ọba alẹ́ Yorùbá kí lẹ̀ ìjọba lé lórí gan ọba akílẹ̀ jẹ gan. majority ọba alẹ́ Yorùbá ọba lórí owó ni kò sí tí wọn ò lè ta wọ́n lè ta ọmọ tí wọ́n bí nú. ẹ̀tàlẹ̀ onílẹ̀ ẹ̀tàlẹ̀ onílẹ̀ oyè lókù tí àwọn ọba alẹ́ Yorùbá tẹ́ bá gbọ́ yẹn jẹ́ ń gbà lórí oyè mi 50 million 100 million lásìkò tí ń pa àwọn tí ń jẹ́ citizen ní tẹ́lẹ̀ ń ṣèjọba lé lórí. bẹ́ẹ̀ bá rí àwọn ọba alẹ́ Yorùbá tí wọ́n bá ń bára wọn jà tó le kankankan ó kálukú lọ fowó rẹ̀ ti blọ́gà kí ni wọ́n jà lé lórí owó ìjọba ni kó kálukú lè rówó gbà lọ́wọ́ ìjọba ni gbogbo eléyìí ń bẹ́lẹ̀ ẹ̀ yanjú ẹ̀ wá lẹ́ ìjọba lórí kíni majority yẹn lè mú owó lórí transformer ṣe àwọn ọba alẹ́ Yorùbá àwọn táwọn gbìjà wọn rè èmi ni mo máa ń líìtì lẹ́nìkan bá rí ọba alẹ́ Yorùbá fín mi ò lè stop ẹ̀ mi ò ní stop action yẹn amẹ́ríkà change owó kọ́ ni gbogbo nǹkan ọmọlúwàbí ní ọ̀sẹ̀ kù ẹ̀ náwó tán ojú yóò wálẹ̀ ojú yóò bò ó. gbogbo àwọn tí wọ́n ń lọ wá ìwà kùsà tí wọ́n ń lọ wá gbogbo nǹkan ọrọ̀ ajé wa síbi wọ́n ní owó lọ́wọ́ balẹ̀ nu wọ́n lówó àwọn ọba nù ebe àwọn ọba kan ní arrest ní Kwara tí wọ́n lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ajínigbé owó táwọn ajínigbé ń gbà àwọn ọba ń pín bẹ̀ náà. ẹ wá ṣètò ẹ lára yóò respect ẹ̀yin ọba mọ́ ẹ jókòó ní ìjókòó ọba ntẹ ìjẹlẹ̀ ń wá kiri ntẹ ìmúlẹ̀ ń wá kiri bẹ́ẹ̀ bá ti rówó là ká ìtàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ lọ change àlè rí yín fín torí ìlú náà ṣe ní bàbá wa àwọn sì máa protect ọ̀nà yín kódà bẹ́ẹ̀ mọ̀ á máa protect ọ̀nà yín. nítorí náà bí tàwọn ọba ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà wà ní tàwọn afáàlẹ̀ Yorùbá àti pásítọ̀ àtàfà àtolórí traditionalist nínú kálukú àjẹlú kálukú wa bẹ́ẹ̀ bá ti rí tó lé kankankankan jù ó fẹ́ lo òwe Khalif Turov dé nǹkan tí wọ́n ṣe introduce new thing káwọn èèyàn lè mọ̀ kó exist ẹnfẹ mi wá ta kàtì ẹni àmọ́ bára wa jà ó dẹ̀ mélòó tẹ́ ẹ gbọ́ pé Saudi ń bá àwọn kírísítẹ́nì tẹ́ ń gbé Saudi jà ó dẹ̀ mélòó tí Saudi ò mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n ń ṣe tí ẹ jẹ́ pé wọn ò sí Islam kódà atheist bẹ Saudi Arabia sẹ́ẹ̀mọ̀ ni Maka àti Medina nìkan ni wọ́n fọwọ́ mú pé àgbọ̀dọ̀ rẹ nìkan kan bẹ ju mùsùlùmí lọ state méjì yẹn nìkan ládùúgbò state ti bẹ Saudi Arabia sáwọn tí wọ́n ṣe mùsùlùmí ṣe bọ̀ wọ́n Maka ṣé wọ́n pa wọn ni kí ló dé tẹ̀fẹ́ lẹ́sìn jẹ́ lẹ́sìn lọ eléyìí tí wọ́n wí tọ́ba ti dọ̀la wọ́n tún fún àtàní ẹ̀yin ọ̀bà yìí jẹ́ tẹ̀gbéra yín lẹ́ni ọlọ́run ẹ̀yin tẹ̀ wéra wà níbi tànẹ́bì Mùsá ẹ fa tẹ̀sùbá lọ́bi ti ṣe Abdulkadir ìwà ànàmì rúṣù ìwà kùdáàmù lọ́kọ̀wọ́ gbogbo yín àti pásítọ̀ nu yín àtàfà nu yín pápá jùlọ àwọn àfà àtàwọn oníṣẹ̀ṣe nu yín àwọn leaders oníṣẹ̀ṣe ẹ̀bẹ̀ nìkan náà ládùúrú tẹ wíńgbà Tinubu fẹ́ wọlé èbò ẹ̀yin kírísítẹ́nì tí ò jẹ kò ní wọlé ọlọ́run ránṣẹ́ lọ́jọ́ kan lórí kíní kan ní sọ́jẹ́ ni àtúwárà wọn tí wọn tó láyà ọmọ alágbàríkà Pasuma wọn tó láwọn ríran kú sí kí ló dé tó ríran kú sọmọ rẹ ẹ̀yin ríran rí láyé yín ojú yín rí nǹkan rẹ ní àfihàn ẹ̀mí Pasuma ogun ìwọ lọ́ọ̀yà fẹ̀mí rẹ di làwùkánà lílí kálíbì máa ń lóyún. máa nàjà sátì lálẹ́ bẹ́ẹ̀ bú bí kálíbì dìní jìlálà lálẹ́ kàbó bí kálíbì dìní jìlálà. ẹni tẹ́ gbé wọlé tó jẹ́ agbódegbà ó lóun ti fi ọwọ́ ara òun kó àwọn bandit 300 àbí 3000 ó lóun ti kó wọn léjọba lọ́wọ́ níjọ́ títí lọ negotiate result wo lárí improvement wo ló wà ó tún wọ̀ sí ni wáì lásìkò yìí nílùú Ìbàdàn wáì ìlú Ìbàdàn wáì ìlú Ìbàdàn wáì lásìkò tí wọ́n ń pààyàn lọ́wọ́ ní Kwara àti Èkìtì wáì ẹsẹ̀ ya ìka tó báyìí
ẹ̀sìn tí yàn láàánú lójú ẹ̀sìn kẹ́ báyé àwọn èèyàn jẹ́ kẹ́ fẹnu yàkàyàkà àwọn èèyàn ẹ̀sìn kẹ́ gbé dání nu àyọ̀wà chain tí wọ́n fi sọ ajá kásíkáàdé gbogbo yín mọ́lẹ̀ kẹ́ lè jẹ́ aráyé ṣe àwọn orílẹ̀-èdè kan bẹ wọ́n gbà pọ́nlọ́ ń bẹ ajá living fine wọ́n sin náà wọ́n sin òrìṣà wọ́n sin kankan ajá living fine kí ni tiyín àbí ẹ bá dọ̀rùn wọn wọ̀ náà sóò ti dọ̀rùn náà sọ́nà tí ẹ jẹ́ kó déwájú òun náà sóò ti dá kìyàmù náà ṣé wọn lọ dájọ́ Ọlọ́run tọ́lọ̀ ń bá ní gbogbo ẹni oní ọ̀wọ́ náà nǹkan máa wà ní jẹ́nẹ́ tí wọ́n máa wọ̀ náà lọ lọ́ọ̀yàwó ló fi gbé Ọlọ́run kí ló dé àìníṣẹ́ṣe wá ó ti wọ̀nyí lẹ́wù báyìí ẹ̀sìn lẹ́ ń tàjẹun ẹ̀sìn lẹ́ fi ń dasọ ẹ̀sìn lẹ́ fi ń kọ́lé ẹ̀ ronú kí ni progress ilẹ̀ Yorùbá gbogbo owó tó yẹ ká fi develop gbogbo ẹ̀ ilẹ̀ ti kó lọ sí díẹ̀sì náà tàbá rí Dangote mẹ́ta nílẹ̀ Nàìjíríà ó ti lójútùú gbogbo owó tẹ̀yìn pásítọ̀ ń gbà àjọ kọ́mpìnì mélòó lẹ fi dálẹ̀ mélòó yín ló ní kọ́mpìnì ẹ̀yin àfáà tẹ̀ sọ pé ilẹ̀ mọ́jù tẹ̀ gbowó lárúbáwá ẹ̀ tún gbowó ilẹ̀ Yorùbá kọ́mpìnì mélòó lẹ ní èèyàn mélòó ní jẹun lábẹ́ yìí àbí ṣé Kùránì nìkan láàjẹ ṣé Bíbélì nìkan láàjẹ ṣé ẹbọ nìkan láàkómi àní ṣiṣẹ́ mọ́ ó ti jọ kọ́ńtì yìí torí abáníò pírẹsidẹ́ǹtì torí ẹ̀fàpọ̀ tó lè sọ ẹ̀sìn di private issue bó ṣe wà láwọn western world wọn ká dúpọ̀ ọmọ ṣe tiẹ̀ lábẹ́lẹ̀ nítorí ẹ̀ látò nísìnyí ẹ̀yin ìjọba ọ̀nà ń bẹ gómìnà mi ò ṣe ilé iṣẹ́ ìjọba ń bẹ gómìnà mi ò gbé dìde àmì lọ donate bílíọ̀nù fáwọn ẹlẹ́sìn ẹ̀rì bínú Ọlọ́run àtúwá àrọ́ kan fi balẹ̀ ní Nàìjíríà ọ̀hún náà àwọn eléyìí ń bayé wa jẹ́ lọ ìjọba ò lè mú orí nǹkan kan ṣe sí níbo lè jẹ́ pé majority wọn náà ní à ń ṣiṣẹ́ fẹ̀yìn ìjọba o àwọn kan kóra wọn kí wọn làwọn fọ ẹ̀sìn mọ́ ní gbogbo state àwọn làwọn control state bẹ́ẹ̀ bá parọ́ fún gbogbo èèyàn kì í ṣe bí irú èmi ọmọ akéwò bẹ̀rù mo mọ iye ìjọba tí mo ti bá ṣiṣẹ́ ẹ̀yin tí mo mọ̀ pé contractor ni ẹ̀yin lẹ̀ ń jáde lẹ̀ ń bú àwọn àgbàlagbà lẹ̀ sọ pé ẹ̀yin lẹ̀ ń jà fẹ́sìn ẹnìkan kúrò yín ta àfihàn tẹ́ bá fẹ́ jà fún ìjàbù ẹnì gbogbo dọ́tẹ̀ tí ń jà fún ìjàbù ẹ sọ oríire tẹ́ kó wọ ní Islam bí ẹ bá jà fún ìjàbù mo oni Ghana must go tí ọ fọlú ẹ torí ìjọba owó pé káwọn eléyìí mọ bá wọn láyé jẹ wọn sáré sẹtù wọn mo ní rẹkọọdù àwọn kan lọ́wọ́ mo máa yẹ owó tí wọn gbà nígbà mo ń bẹ níjọba wọn máa fi Ghana must go ẹ wá búra bẹ́ẹ̀ bá gba mọ́tò tẹ ẹ gbalẹ̀ lọ́wọ́ ìjọba tẹ lẹ́nìkan kan gbọ́dọ̀ dìbò fún ẹ jáde ẹ wá sí pé ẹ wá búra ẹ̀yin ọba ayédè yìí bẹ́ẹ̀ bá ń pera yín lórí state èmi wà lọ́ndà yín wọ́n máa mọ̀ pọ̀ ní mí nítorí dẹ̀ ṣe fún mi nínú ayé táyé gbọ́ mi yé kìí ṣẹgbẹ́rún tẹ̀yìn ẹ̀yin wèrè tẹ́ kóra yín jọ ẹ̀yin náà lọ lẹ́jẹ́ àpò pẹ̀lú wọn kán lè bá lé wa kó láyé kán lè bá sọ wá dọ̀tá ara wa làwọn ká náà lè kárí bí. mẹ́nu lọ́nà jásàtì lẹ́wọ̀n ká náà lè kárí bí mẹ́nu jásàtì lálẹ́. Èmi kì í ṣe ẹni tẹ́ẹ̀mọ́ lérò wípé nítorí nǹkan kan wọ́n bá fi nǹkan kan tán wọ́n bá fi nǹkan kan bọ́lá bá yọ nínú kéèjì máa máa dúpẹ́ fọ́lọ́ ni nítorí náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gidi àwa ní ká wake up o ìjọba àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn yòókù ẹ má máa bú gbogbo mùsùlùmí mọ́ àwọn language kan bẹ tó jẹ́ pé nílẹ̀ Lárúbáwá common language ni Christian ilẹ̀ Lárúbáwá tó bá fẹ́ pé Ọlọ́run Allahu ni ó wí tó bá fẹ́ sọ pé Ọlọ́run ṣeun alhamdulilayi ni ó wí ó ti di language tí wọn gbólóhùn yẹn lẹ́yìn wá sọ di gbólóhùn bú bẹ́yẹn bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá wà nínú gbó tí ń dàkó lọ́wọ́ tó bá gbọ́ tẹ́nìkan pariwo Allahu Akbar Allahu Akbar àtọ́kọ́ àtàdánù tó wọ́n sọnù ní gbólóhùn tó yẹ ká gbọ́ kí ni wọ́n máa jọ kí ló dé kódà bẹ́ẹ̀ bá lágbára pé kọ́ máa ké bẹ̀rù ọmọ rìn Ìbàdàn ẹnà búlọ̀kù ẹ̀wù kẹwọ́ tí ọ̀sẹ̀ rẹ̀ mélòó lára yín tẹ̀sí àsọ̀rọ̀ yín ti wèrè kalẹ̀ ẹ̀tún wá ń gbé agbóde ìgbà wọlé ẹ̀mí ẹni tó bá bọ́nu gbogbo wa ọ̀hún yín lákàntì ẹ̀ sí kíjọba ó gbọ́ kí gbogbo ayé ó gbọ́ ẹ bá mi máa táìpù orúkọ wọn sórí gbogbo íńtánẹ́ẹ̀tì mo ti rí yakasẹ́ẹ̀tì tó jáde tó pariwo ẹ̀mí ọ̀làrọ̀ bí ẹ bá ti gba ẹ̀mí ó ti tán nù la fi gbọ́dọ̀ pariwo wọn
ìlú mẹ́ta ni wọ́n pọ̀ sí jù àwọn kan bẹnu alùsùnà tí wọ́n jẹ́ nire wàláhì ẹ̀rí kan bá wọn dá síbẹ̀ àwọn kan bẹnu àwọn alùsùnà ọ̀rọ̀ ẹ̀kọ́ kún ọ̀dọ̀ wọn ẹ̀ lè rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ ibi tí wọ́n pọ̀ sí àwọn kan bẹ ń Ìbàdàn àwọn kan bẹ ní Ọ̀ṣun state nílùú kan ní tòsí Ọ̀ṣun lọ́ṣun state àwọn kan bẹ ń bẹ àwọn kan bẹ ní ìlú kan kẹ́ tó dé lọ́rin àwọn kan bẹ ń bẹ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn tó burú pọ̀ sí nísìn ẹyọ kan sì ń sọ òun gbọ́ kiri nílẹ̀ Haúsá àwọn kan sì ń bẹ́nu àwọn tí ẹjọ́ ń jẹ orúkọ kan náà tó jẹ́ pé dáadáa ní súnà làwọn ń lò wọ́n rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ṣe bá ṣe àwọn ẹ̀sùn wẹ́rẹ́ kan náà ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń darapọ̀ mọ́ wọn ibo lẹ́fẹ́ kí ló dé tẹ́fẹ́ pa Nàìjíríà tẹ̀ torí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan ti wáyé tí wọn ò sí náà pẹ́ẹ́pẹ́ẹ́ náà ayé ò parẹ́ ẹ mọ̀ wá jẹ́wọ́ ọlọ́mọba wa ó wọná ọ̀dà bó bá jẹ́ pé tiná ni ẹ sílẹ̀kùn rẹ̀ lẹ́bi kọ́kọ́rọ́ rẹ̀ bá bẹ lọ́wọ́ rẹ̀ sílẹ̀ járe kí ló bí tọ́ bá pàdé Ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ pàṣẹ kálíkìyàmọ̀ dé nìsín tí máa bẹ lọ́wọ́ ẹ̀dẹ̀ afẹ́ sọ gbogbo wa di wèrè ẹ̀dẹ̀ afẹ́ sọ gbogbo adásínú ọkàn wa balẹ̀ mọ́ December làwọn ẹ̀ ń ju kíní kírísímàsì náà dísíkò bíi méjì ní asọmọ wa nu mọ́tò lánàá pàápàá ẹnìkan bẹ́ẹ̀ ni mọ́tò pẹ̀lú mi oníṣàwọn ará àbíkọ́ nù pẹ̀lú ará àbíkọ́ àwọn kírísítẹ̀nì ní fi wọ́n lẹ̀ Ọlọ́run tí jẹun òde kí ló dé tó rò bẹ́ẹ̀ ó nígbà wọn lẹ́nìkan wọ̀ lù ń jẹta òun sì gbọ́ pàpàpà lẹ́nu ọmọ para ẹ̀ kíkó tó dé làwùká náà lè kálí. kálíbì mélòó máa nàjà sátì lálá kábù bí kálíbì dìní jìlálà lálá kábù bí kálíbì dìní jìlálà. ojú ti là gbogbo ayé ti dá yín mọ̀ mo mọ̀ pé látọ̀la lọ tọ́pìkì akẹ́wàgbà góòlù lẹ́tọ̀ gbèrú gbogbo yóò máa pariwo ni wọ́n ràn lókun tẹ́ máa wí. ìsìláàmù lẹ́ni tó bá tọwọ́ bọ̀ dọ́mọlúàbí ẹnìkan bí ó ṣe rí fún ni ẹ sì ń tọwọ́ bọ̀ dọ́mọlúàbí àwọn èèyàn rẹ̀ fi ń rówó. nǹkan méje àwa tá a jẹ́ àfa àtọ́kù táwa kì í bá wọn ṣe kántánkánntán yìí nǹkan méje ni a fi ń dìfìtì wa nǹkan méje ni a fi ń dìfìtì wa fi ká tètè ṣe correction. Number 1, unity bẹ fún wọn o wọn unite kan wọn máa wára wọn ìrònú wọn jọra wọn àmọ́ wa a unite n ti fa wàhálà nù láàrin wa náà ni wọn máa lò against wa láti dáńtà bá fẹ́ tó ó ti tó ìjọ méjì tí mo ti raise nítorí kálẹ̀ àlàáfíà lè jọba ńlẹ̀ Yorùbá wọn tọwọ́ bọ̀ Ọlọ́run jẹ́ kán rí túká ọ̀kan bẹ tí wọn mọ̀ pé mi ni mo wà lábẹ́ nítorí àlàáfíà lẹ Yorùbá dẹ ìjàádù tí wọn mọ̀ wọn tọwọ́ bọ̀ débi pé àwọn náà fira ẹ̀ hàn kóun lòun dá ìjàádù sílẹ̀ kì í sáwọn. unity unity ó ti wà láàrin àwọn afáàtà tí wọn ò ní máa fi súnà dẹ́rù bà wá tí wọn ò ní máa fi iná dẹ́rù bà wá tí wọn ò ní máa fi ìbàlórúkọ jẹ́ dẹ́rù bà wá. wọ́n wá sọ wọ́n lo kinní yẹn bí àwọn tí ń ta ọjà bá ṣe máa ń lò marketing strategy ni wípé tẹ́nìkan bá fẹ́ ṣe soft drink lẹ́nìí yóò kọ́kọ́ máa sọ aburú tí ń bẹ lára kóòkì ẹ má mú wọn o tòun yìí ní kẹ́ ẹ má mú ẹlòmíì ò ní ẹni tó bá fún ọ tó àwọn dókítà tí wọn ní kẹ́ ẹ má ẹ̀yin oní diabetes wọ́n ní kọ́ mẹ́jẹ ṣúgà wọ́n fẹ́ parí àwọn yìí wọ́n burú ni torí pé òun fẹ́ tètè ràn ọ́ lọ́wọ́ ni òun ní kan tó mú wá ó máa jẹ ṣúgà bó ṣe wù ẹ́ ọ̀fẹ́ pa ọ́ ní marketing strategy yẹn ni ẹ ń lò nínú ẹ̀sìn wọ́n unite bàjẹ́ wàláì tí wọ́n bá fẹ́ ba yé ẹnìkan jẹ́ ìsinlẹ́mọ̀ ìpè gbogbo wọn ní ọmọdé wọn wọ́n kóra wọn jọ ní tààrà. Number 1, bóòlù unity ó sì dé. Number 2, láyé sùlù náà so fọ́dọ̀ lásàrà àtàlà wọn. wàlá sàrà àtàìsà dùhàdùm sàdù wàlá sàrà àtàìsà dùhàdùm sàdù. àwọn afá tó kù àlólórí. lẹ́yìn sílù náà sàfọ́dún lásàrà àtàlà o. lẹ́yìn díẹ̀ nínú àwọn olórí àlólórí ó ń kóyà jẹ wá
tí aburú bá kan ọ̀kan nínú wọn wàláì gbogbo bí ẹ ṣe ń rèsì lọ́ọ̀yà ni wọ́n máa rèsì adájọ́ gbogbo ọ̀nà adájọ́ tí Nàìjíríà gbé kalẹ̀ bí ẹ ṣe ń tọwọ́ bọ òfin Ọlọ́run ni wọ́n ń tọwọ́ bọ constitution Nàìjíríà láti fi fọ̀rọ̀ wọ́n mọ̀ bí ẹ ṣe ṣe kéèsì bàjẹ́ wọ́n mọ̀ bí ẹ ṣe báyé èèyàn jẹ́ nítorí wàá burú ni pé gbogbo àwọn bàbá tí ń kú tí ń ṣe pé fún tẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́jà yìí tí wọ́n bá ti fún àwọn bàbá yìí ní tọ́rọ́ kọ́ bá àwọn àfa àgbà ìsìnlẹ̀ ìdáhùn ló tó dákẹ́ ẹjẹ́ fi wọ́n lẹ̀ fọ́lọ́hún wọ́n ti gbà kan ẹjẹ́ fi wọ́n lẹ̀ fọ́lọ́hún àwọn kọ́pẹ́rẹ́tì wọ́n jọ ń dáwó jọ jagun ni ọ̀tọ̀ọ̀tọ̀ làwa ń lọ tí wọ́n bá ti jù sí wa láàrin pé kọ̀bẹ̀rù Ọlọ́run kọ̀tàlẹ́sùnà yọ wọná ẹ̀yìn yòókù ẹjẹ́ ọ̀rọ̀ nípẹ́ àdàní wọn náà bá padà sí bàbá rẹ̀ lọ́dáná lẹ̀ bẹ́ẹ̀ kó ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ o kéwù tí mo ké kó ní tàn mí. àní bẹ́ẹ̀ kó ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ kéwù tí mo ké kó ní tàn mí. bẹ́ẹ̀ kó ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ o kéwù tèmi ké kó ní tàn mí. ṣùgbọ́n bẹ́ẹ̀ kó ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ kéwù tí mo ké kó ní tàn mí. àfi bẹ́ẹ̀ ní mi nàfà. nàfà. Kí ni tí mo fẹ́ lò níbẹ̀ ni pé àwa àyè tẹ́ jẹ́ àgbà fa ẹ wo majority àwọn ọmọ ajá kó lọ kóòtù mélòó ẹ̀yin àgbà fa lè dá sí ìjà gbogbo yín ni wọ́n ń gbé wọ́n dé kóòtù tán wọ́n ọ̀rẹ́ nìkan àwọn àtẹlẹ́dà wọn lọ́dà gbogbo ilé tèmi náà fà lọ lẹ́yìn àwọn tá a jọ gbọ́ra wáyé tá a jọ rànra wa lọ́wọ́ tí mi fẹ́ dárúkọ tá a jọ rànra wa lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà níbo lẹ wà gbogbo lẹ́gẹ̀sì táwọn bàbá tó bí yín bíùdì náà ti fẹ́ wó tán yìí bóun làwọn ni ó ṣe corporate tá a rẹ̀ sí ní tá a fi lè já ìjà àsìkò yìí nínú oníṣẹ́ àsìkò yìí ní íńtánẹ́ẹ̀tì wa àwọn ti perfect yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ làwa ń lọ òjijì làwa ń lọ kódà ń bẹ nínú ẹlòmíì torí tí ó jẹ tọrọ kọ́bọ̀ tí ó gbà lọ wọn òun náà tún náà ṣépè yẹn ní tí ó protect ti fi jẹun. Number 3 ẹlẹ́ẹ̀kejì number 2 ni pé kò tí ì sọ lórí tó clear òtítọ́ àbá tó lọ lórí tó jẹ́ yí pé tó kúrò yí pé àdáwọ̀ máa kan àfa kan tó ti dé pé irọ́ kọ̀kẹ́rì bẹ́ẹ̀ ẹ̀rànlọ́wọ́ tí ó mú fóònù lágbájá bá mi ràn lọ àfa dáadáa ni ń bẹ́ẹ̀ nú àwọn àgbà àfa tẹ̀ nínú kọ́bọ̀ connection nílẹ̀ lò ẹ̀ fi everybody lẹ̀ wọ́n ń jìyà nítorí yín gbogbo yóò dẹ̀ dìde níjọ́ àdánwò mi bá wá dé sẹ́ni tẹ́ ẹ tójú ẹ̀ ká àdánwò tí ọ̀rẹ́ ní ìrànlọ́wọ́ ní òtò wá dìde. Number 2 tí wọ́n fi ń jẹ wá lóde nìyẹn. Number 3 tí wọ́n fi ń jẹ wá lóde ó ní àyà innamal mu'minuna ikhwa. àwọn sọ fún yín bẹ́ẹ̀ yẹn sọ máa yá àwọn inú ẹ̀sìn wọ́n lẹ́yìn ẹ̀sìn mùsùlùmí ẹ̀yin sì tó ń kẹ́rù lọ bá wọn ṣé dandan ni kis mọ́ wà zankabi mọ́ wà zankabi zin mọ́ wà zankabi mọ́ wà zankabi bẹ́ẹ̀ yẹn bá lè ṣe mùsùlùmí sọ fún náà pọ̀ káwọ́ lọ́nà ó gángan fìyàwó náà jídìde bí wọ́n gbé sí ní orúkọ lọ́gbẹ̀wò rẹ̀ wọ́n lẹ́yìn ẹ̀sìn mùsùlùmí ẹ̀yin dẹ̀ ń pariwo ọmọ ìyá ni wá ní ìsìlámù níjọ́ wọ́n bá fẹ́ gbé yín mára tí wọ́n fẹ́ lò ní takora yín wọ́n sọ pé ọmọ ìyá làwọn jọ jẹ́ àmọ́ níjọ́ wọ́n bá fẹ́ bà tí yín jẹ́ wọ́n ní gbogbo yín ẹ̀sìn mùsùlùmí ẹlẹ́bọ ní yín àfọ jálàbí ní yín níbo ni jálàbí ti dẹ́bọ àwọn ẹbọ bẹ̀lẹ́ pọ́ǹtì sí pé eléyìí ọ̀dà eléyìí ọ̀dà kí ló dé Number 4 ntí wọ́n fi ń jẹ wá lóde ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal-'udwan. Number 4 tí wọ́n fi ń jẹ wá lóde àwọn tí wọ́n bẹ nípò ìjọba wọ́n bẹ̀rù wọn torí ẹ̀ mọ̀ pé wọ́n ní nuisance fund lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ntújù ní Nàìjíríà yìí bọ́yá ló lè sórí ní Nàìjíríà tó wọ́n mọ̀ pé ní nuisance fund lọ́wọ́ tí wọ́n bá fẹ́ dìbò wọn ní sọ̀pọ́ọ̀tì kẹ́ ẹ̀ dìbò orí ọ̀dàjọ́ kọ́tà án pé ẹ má dìbò kò sí ní Islam àmọ́ bí wọ́n bá wọlé táwọn ni wọ́n kọ́kọ́ jàǹfààní ẹni wọlé ìjọba wọ́n ti gbẹnu sóúnjẹ ìjọba gbogbo àwa yòókù ni wọ́n tíráì láti hàn náà wa ká má bàa sí lábẹ́ ìjọba ìṣèlú bí wọ́n bá ń pín rẹ́sì àwọn ni wọ́n gbé tirẹ́là rẹ́sì ránṣẹ́ sí níjọba ògbé ní tíjọba náà fi sọ̀rọ̀ gbé jà àwọn tí wọ́n ń bú wọn
mo ti sọ níbi wá sí mo léèyàn mẹ́ta lólóṣèlú bẹ̀rù àkọ́kọ́ lẹni tó lè fìtínà rẹ̀ tí ó sáré ẹ̀jẹ̀ rádaràda olóṣèlú ọbẹ̀rù ẹ̀. àwọn tó wá láwọn bàbá olówó tí wọ́n ń fowó fínánsì wọn táwa yóò kú òde ní nínú àwọn ọmọ ẹ̀yìn bàbá yìí náà làwọn bàbá olówó tí wọ́n gbé mára táwọn ọmọ lérò pé sáà àlìjẹ́ náà làwọn ṣe tí wọ́n mọ̀ pé sẹ́ tí ó bá wọn wọ náà ni. wàláhì wọn mọ̀ pé sẹ́ tí ó bá wọn wọ náà làwọn ṣe iṣẹ́ tí ó pa tí ẹ̀ ń kójọ jẹ́ látàyé ní nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n dẹ̀ máa fúnra Nábì Mùsá ló bí Ọlọ́run ẹ̀mẹ́ ti ń káyà yẹn kó má dàbí èpè kí ni tí mo sọ débẹ̀ ọjọ́ wo la tó fẹ́ ronú àwa afá àtàkùn àwọn ọba tẹ́lẹ̀ jà fún wọn ní kọ́nsẹ́ǹsì wọn ti bọ́ pé àwọn afá àgbà tẹ́lẹ̀ jà fún àwọn pásítọ̀ àgbà àwọn kọ́nsẹ́ǹsì wọn ti bọ́ gbó àwa tá a bá gbọ́ra wa yé ẹja wà lójú kan náà wọ́n mọ implication tí mo sọ sometimes ago tí mo ní ẹ̀yin traditionalist ẹ dìde ìrànlọ́wọ́ ẹ̀yin Christian wọ́n mọ implication ìnáwó fi sáré fẹ́ ló bàjẹ́ kódà mo rí nínú oníṣẹ̀ṣe gan tó náà jáde tó ní ọgbà fọ́ọ̀mù kan wá jọyìn wa tó bá fi ràn ọ́ lọ́wọ́ à ń torí àjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn ìpínlẹ̀ o àwọn kan náà wà bẹ́ẹ̀ ní àwọn traditionalist àdáwọn kan bẹ lókè wọ́n ń tàbá àwọn kan bẹ nílẹ̀ wọ́n yìí bá àwọn kan bẹ lókè wọ́n ń tàbá àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bẹ́ẹ̀lẹ̀ bá ìlàrí wa ìlú ọba ẹ̀dá o báwa pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi o ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi. àwọn ọba tí ń láṣeyọrí jù lórí ipò làwọn ọba tí ń ti lówó kan tó débẹ̀. kì í sàwọn tí wọ́n bòsì lórí ipò tí wọ́n hàn owó kí lọ́tọ̀ lọ́sì bí ìgbà ayé wọn fẹ́ parẹ́. mo lè mẹ́ńsàn lórúkọ ọba méjì tó jẹ́ pé owó ni wọ́n fi dépò wọ́n lọ́lá kan tó dépò àtọ́ba tẹ́lẹ̀ ni wọ́n lo ipò wọn wọ́n fi promote ìlú wọn ni. wọ́n ìsàláwọn jẹ́ ọba tí n bá ní ma dárúkọ máa ṣe àwọn kan àmọ́ níparí ẹ̀yin ọba ọjọ́ wo lẹ tó fẹ́ dá ọ̀nà ara yín padà o ẹ̀yin àfáà mùsùlùmí ọjọ́ wo lẹ fẹ́ dá ọ̀nà ara yín padà ẹ̀yin àfáà christianity ọjọ́ wo lẹ fẹ́ dá ọ̀nà ara yín padà ẹ̀yin traditionalist ẹ̀yin oníṣẹ̀ṣe ọjọ́ wo lẹ tó fẹ́ dá ọ̀nà ara yín padà ẹ rò ó dáadáa ọba kan ti kọjá lọ ìtàn rẹ̀ ò lè parẹ́ ní Nàìjíríà ọba of Igala Kingdom orúkọ rẹ̀ Amẹ́ Ògbóni of Igala Kingdom àwọn yẹn wọ́n kú with honour orúkọ wọn ò dẹ̀ parẹ́ mọ́ Queen of England lọ́wọ́ Nàìjíríà nígbà amalgamation Nàìjíríà wọ́n wá ṣe meeting Northern Protectorate wọ́n ṣe ní River Niger àbí Kaduna ní ẹtí ṣe ń jọ́nà wọ́n wá pe gbogbo ọba tí ń bẹ lábẹ́ North gbogbo wọn jókòó kún ìwọlé gbogbo wọn dìde wọn kálukú sí fìlà wọn sí adé fún kún ọwọ́ kan ọba of Igala Kingdom wọn ní kó sí fìlà ó lóun ò ní sí o wọn ní kó sí onítọ̀ ń bá sí tí ó ṣẹlẹ̀ bí ò ní dáa wọn náà fi dandan kó sí ó disrespect kún ó lóun ò ní ṣiṣẹ́ àwọn sójà òyìnbó sọ̀rọ̀ àǹdíẹ̀ lọ́ba pe ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ọba Benin nígbà náà ó ní nǹkan kan ṣẹlẹ̀ níbi jáde kó nínú ọ̀lù ntí ó ṣẹlẹ̀ ò ní ta tó ń bá sí fìlà yìí ó sí fìlà báyìí agbọ́n àtọyìn ní tún jáde nínú fìlà tó sì agbọ́n ta kọ́yìn agbọ́n ta òyìnbó gbogbo ọba alẹ́ haúsá tó wára wà ní lọ́dọ́tọ̀ọ̀tọ̀ ní a bá sọ di ọ̀daràn wọ́n ń wá kiri òyìnbó ní kánà gbé wá wọ́n rí mú wọ́n fi áńkọ́ọ̀fù sínú áńkọ́ọ̀fù kan ó ní ẹ̀sọ́ òun ọ̀tẹ̀lé wọ́n ní wọ́n lọ tì mọ́sẹ̀lì náà kíkọ́ ni ó fi ronú ara tí ó fi dá ọwọ́ aṣọ fún dráìvà rẹ̀ ó ní wọ́n wọ sẹ́ẹ̀lì yẹn ọ̀bẹ̀ tí wọ́n máa lọ tó bá kù díẹ̀ tó dé lu òun má wẹ̀yìn títí tó fi rí i pé atẹ́gùn kan fẹ́ sí ẹ ní dètí bátẹ́gùn bá fẹ́ sí ẹ ní dètí wẹ̀yìn nítorí bá rí bẹ̀ kẹjọ máa lọlé wọ́n bá ti mọ́ sẹ́ẹ̀lì dráìvà ń wa mọ́tò lọkọ̀ wẹ̀yìn lóòótọ́ orí atẹ́gùn tó fẹ́ sí ọwọ́ ẹ̀yìn báyìí
orí ọba Ìgàlà kingdom ni ìtàn yìí bẹ lórí Google ìtàn tó kárí ayé ni the only ọba méjì ló disrespect coin ní Nàìjíríà ọ̀kan nílẹ̀ Ìgbò ọ̀kan nílẹ̀ Ìgàlà driver rẹ̀ wá gbé délé wọ́n á bẹ̀rẹ̀ sí sàṣàrò bí wọ́n ṣe pa ọwọ́ àti òde kan bọ̀ lọ́wọ́ gbúrò pé wọ́n plan àti bọ́ǹbù ìlú òun tí ò ní kú ẹyọ ẹnìkan bẹ̀ mọ́ pé káwá kan tán ní òun ni ó sì bọ́ǹbù ìlú òun ó sọ fún driver rẹ̀ oníkọ́pà òun bọ̀ ó sì wọnú gbọdọ̀ ó sì pọ́ ìsìn rẹ̀ ó ní òun wọgbó lọ tó bá tètè rí òun nítorí ọba rí bẹ́ẹ̀ lọ́wọ́ àná sí fara rẹ̀ ó para rẹ̀ ó fi protect ìlú ẹ̀ pé kí ni ọmọ jù ní Ìgàlà kingdom nílùú Ìgàlà fi wà dé ní àrò wọn bá ti bọ́ǹbù gbogbo ti bẹ́ẹ̀ ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò Òwìtò. ní kí ẹ má ṣe kà Má ṣe kà. yéé ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò Òwìtò. ní kí ẹ má ṣe kà Má ṣe kà. nítorí pé rere lÓlúwa fi ń san rere. Ẹ̀dá ẹ̀ ṣe nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Gbogbo ẹni tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi follow page ẹ wá bá mi share rẹ̀ jìnnà ẹ like ẹ comment ẹni fẹ́ ara lé ẹni fẹ́ ara lé iléeṣẹ́ Akeugba Gold ni ẹ máa bọ̀ ó jẹ́lẹ̀ oko ni ó jẹ́lẹ̀ company ni ó jẹ́lẹ̀ ìgboro ni ẹ wá bá wa rajà ọlọ́run ọmọ bọ̀ ẹ̀yin náà láṣẹ ájì 2026 ẹ sanwó sí iléeṣẹ́ wa àjọ gbádùn àjìjọba ìbí náà wà ń bẹ̀ inshallah umrah December umrah Ramadan ẹ tẹ̀lé iléeṣẹ́ wa ẹni wọ̀pẹ̀ ní wáyà ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp number wa 08057818180 ẹ mọ ọmọ yín wá lé kéwú wa ẹ mọ ọmọ yín wá sí sukùl àwọn ọmọ náà lálùbáríkà ẹ méjì láwọn ẹsẹ wá sí lọ́sọ̀ọ̀sẹ̀ sí fáyà tó fáyà.